àkùlé akọ́jọ́ mẹ́ta méjì mẹ́ta ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí. Èmi ọmọ yín náà ni Ọ̀rẹ́ Adé Adébọ́lá aka Àlùkà àti gbogbo ìmọ̀ sí Àfàjá TV. Òun náà ló tún padà wá lénìí. Àkú ọdún, àkú ọjọ́ méjì mẹ́ta. Èmi ọmọ yín náà ní tẹ́tí mọ̀ látàná wá. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi nílé lóko lájò lẹ́yìn odi. Ǹjẹ́ kí ni eléyìí tá a gbé wá, èyí tó ṣe pàtàkì tá a gbé wá tó ṣe kókó níbẹ̀? Òun ni màá jẹ́ kẹ́ ẹ gbọ́ lénìí. Tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ láti ìgbà táwọn èèyàn mi ti ń gbé. Ẹ dẹ̀ mọ̀ pé mo máa ní láti digest gbogbo àwọn ọ̀rọ̀ yẹn dáadáa. Màá ní láti gbé ọ̀rọ̀ yẹn yẹ̀wò. Ǹjẹ́ báwo ló ṣe rí? Ìdí tí mi ò ṣe kí n rush jù kó má jẹ́ pé n tí mo mú àbí ẹja bákan ni. Mo kẹ́yìn bàbá mi tí ẹ̀ ń darapọ̀ mọ́ mi, mo kí yín. Ẹ̀yin ìyá mi tẹ́ ń darapọ̀ mọ́ mi, mo kí yín. Ẹ kú ọjọ́ méjì mẹ́ta. Ọ̀rọ̀ èyí tó ṣe pàtàkì tí mo fẹ́ múlò tí mo dẹ̀ fẹ́ sọ, mi ní pẹ́ lórí ètò púpọ̀. Ọ̀rọ̀ yìí gangan ó ṣe pàtàkì fún èmi àti yín kájọ gbọ́, torí n tó ṣẹlẹ̀ káàkiri. Màá jẹ́ kẹ́ ẹ gbọ́. Ó láìpẹ́ kí n tó play fídíò, mo mọ̀ pé ẹ ti rí already. Bọ́ ojú tí mo fẹ́ kẹ́ jẹ́ kájọ fi wò ó dáadáa ó pọ̀. Ó pín sí ọ̀nà oríṣiríṣi. Ó pín látòrí àwọn bàbá wa, àwọn lọ́balọ́ba tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn láti bẹ̀ ni ọ̀rọ̀ wà ń bẹ̀. Ó wá pín sí gbogbo governors tí wọ́n wà ní ilẹ̀ Yorùbá pátápátá. Àkọ́kọ́ mo gbé kudos fún Umar tó ṣe interview fún àwọn àbókí yìí tó wà nínú military, tó wà nínú àwọn sọ́jà. Mo gbé gbòsà fún nítorí nǹkan tó yẹ ká máa ṣe nílẹ̀ Yorùbá. Tó bá yẹ pé bóyá dé ṣe leléyìí láti ilẹ̀, nǹkan ò ní bàjẹ́ báyìí. Bẹ́ẹ̀ náà ni mo bàbá Sanwó-Olú. Ẹ jẹ́ n sọ fún yín, mò ń bọ̀ lórí ọ̀rọ̀ yín torí pé tá bá porí ajá porí kòkó tàbí ṣe kò sí bó ṣe lè jáde lábẹ́ umbrella yín náà ni. Tí certificate fi ń jáde lábẹ́ umbrella yín ni. Governor Sanwó-Olú, à ń bọ̀ lórí ọ̀rọ̀ yẹn. Bọ̀má kọ́kọ́ yin ẹni tó ṣe interview fún wọn, tó jẹ́ kí wọ́n mọ̀ wípé àwọn ẹni yìí wọn kì í ṣe Yorùbá. How come tó jẹ́ pé ìlú tí wọ́n ti wá tí wọn ò tún gbọ́ èdè Yorùbá, tí wọ́n dẹ̀ fi rí pé wọ́n gba certificate pé ọmọ Lagos State làwọn, ọmọ ilẹ̀ Yorùbá làwọn, tí wọ́n dẹ̀ fún wọn ní certificate. How come? Níbo náà ti rí? Àkọ́kọ́, bàbá Sanwó-Olú, ẹ jẹ́ sọ ọ̀kọ̀ọ̀kan fún yín lénìí. Tí ẹ bá ti gbégbésẹ̀ lórí ètò yìí, ẹ já pé ẹ̀yin gangan ẹ wà nídìí ọ̀bàyéjẹ́. Bẹ́ẹ̀ ni Governor Sanwó-Olú, tí ẹ bá gbégbésẹ̀, torí mo mọ akitiyan tẹ́ ẹ máa ń ṣe lórí kílù Èkó lè dá. Mo mọ ìgbìyànjú tẹ́ ẹ máa ń ṣe lórí kílù Èkó lè dá. Tó bá ṣe pé chairman local government ló wà nídìí ọ̀rọ̀ yìí, ẹ nídìí àti do something. Tó bá ṣe pé àwọn kánsẹ́lọ̀ ló wà nídìí ọ̀rọ̀ yìí, ẹ nídìí àti ṣe kọ́kọ́ lórí ẹ̀, torí pé wọ́n fẹ́ ba ilẹ̀ yìí jẹ́ ni. Lórí àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀, Governor Sanwó-Olú, nígbà tí àwọn ọmọ Yorùbá tí wọ́n fẹ́ wọnú, tí wọ́n fẹ́ ṣe army, tí wọ́n exchange wọn, tí wọ́n ń gbé àwọn Fúlàní, tí wọ́n lọ training, tí wọ́n ṣe gbogbo ẹ̀, tí wọ́n ò gbà wọ́n wọlé, tí ẹ̀dẹ̀ ń kóyàn wá láti ibi tó ti tatata ẹ̀dẹ̀ fi exchange àwọn èèyàn. Àkọ́kọ́, níbo náà ti rí certificate tí wọ́n gbà tán fi wọlé? Ìyẹn nìyẹn. A tún mọ̀ wípé tí ẹnìkan bá fẹ́ lọ fún ipò kan, ọba ìlú ó gbúdọ̀ mọ̀ sí, bàbá ìlú ó gbúdọ̀ mọ̀ sí láti lọ fi signature ẹ̀ síbẹ̀ kó tó lọ submit ẹ̀. Tó bá fẹ́ wọṣẹ́ ọlọ́pàá, bó ṣe rí nìyẹn. Tí ẹ bá fẹ́ kí ilẹ̀ Yorùbá dáa, tí ẹ fẹ́ kí ilẹ̀ Yorùbá yanjú,
tẹ̀fẹ́ pé kílẹ̀ Yorùbá kó gbé yín ó ní bó ṣe yẹ ká ẹ ṣe. Ẹ wo woman yẹn bó ṣe ṣe. Mo sọ̀rọ̀ ńjọ́ kínní àná mo ní pé ẹ̀ ń fi àbú sọ àbú. Ìgbà tẹ́ kóyàn wá láti north ẹni kó máa jẹ́ security fáwọn ọmọ Yorùbá tá a gbọ́ èdè ara wa. Àwọn ọmọ Yorùbá dẹ̀ ń lọ́bì fún ipò yìí fún wọn. Ẹ máa ní wọ́n ti sọ́ọ̀tì jù, ẹ máa ní wọ́n ti ṣe kinní jù láwọn tó ní passion fún. Àwọn ẹni tó jẹ́ pé wọ́n ní ẹ̀mí àti ṣe láti dáàbò bo orílẹ̀-èdè wọn, láti dáàbò bo ilẹ̀ bàbá wọn. Ìgbà táwọn Boko Haram bá ń wọlé tó jẹ́ pé wọ́n wá rí wọn báwo náà ṣe ní fi wọ́n sílẹ̀. Ìgbà táwọn ẹni bí bá ń wọnú ilé tí wọ́n jí àwọn èèyàn gbé tí nǹkan ṣẹlẹ̀ nínú ìlú tẹ́ bá mú wọn lénìí wọ́n á fi wọ́n sílẹ̀ ni. Ẹ fi àbú sọ àbú àwọn èèyàn yìí ẹ wá kó wọn wọlé bẹ́ẹ̀ tí ẹ mú wọn láti Kòsọ̀fẹ́ local government, Òṣòdì, Kétu, Mile 12 outcome. Báwo ló ṣe jẹ́ gọ́vnà Sanwó-Olú ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó ṣe pàtàkì. Níbo ló ti di pé ó ti ń rí bẹ́ẹ̀ tó fi dé pé ẹ̀bẹ̀ ìjọba yìí fúnra ara yín ó ti ń bàjẹ́ lọ. Tó dáwà mọṣẹ́ tẹ̀ ń ṣe lèmi ṣe sọ bẹ́ẹ̀. A máa ń rí online tẹ bá ráwọn ọlọ́kadà kan eléyìí tẹ yìí mú ń jọ̀wọ́ tá a bá wò dáadáa kì í ṣe àbókí o. Àwọn ọ̀ràn yìí ẹ̀dẹ̀ ń gbà wọ́n sínú àwùjọ jẹ́ kí Yorùbá jẹ́ Yorùbá tó máa wà ní station. DPO kó jẹ́ Yorùbá, gbogbo àwọn tó máa wà lábẹ́ kó jẹ́ Yorùbá. Kí Ìgbò máa jẹ́ ti Ìgbò nílùú wọn pẹ̀lú èdè rẹ̀. Òun ni wọ́n fi máa sọ pé o kì í ṣe ọmọ ìlú wa. Ní gbogbo nǹkan tí wọ́n bá ti sọ nínú òfin tó wà nílẹ̀ Yorùbá òun náà máa gbọ́. Tilẹ̀ Ìgbò òfin tó bá sọ nílẹ̀ Ìgbò òun náà máa gbọ́ tẹ́ bá tiẹ̀ ní wọ́n Nàìjíríà lẹ́fẹ́. Bọ̀ nínú àwọn nǹkan yìí ìgbà tẹ́ bá ti mú aró oko tẹ́ bá fi sọ ará àgbòrò ṣe mọ̀ kó mẹ́hẹ̀. Ẹ lọ mú elédè míì tí ò gbọ́ èdè Yorùbá níbo ló ti rí certificate tó fi wọ army. Ẹ wo iye àwọn tí wọ́n rí tí wọ́n láwọn láti Kaduna wọ́n kàn mú àwọn láti Mile 12 wọ́n dẹ̀ fún wọn ní certificate pọ̀ ọmọ Lagos State ni wọ́n. Tí wọ́n bá fẹ́ dìbò náà PVC tó máa wà lọ́wọ́ àwọn ẹni yìí láti Niger tí wọ́n máa print ẹ̀ fún wọn níbo náà ti rí PVC Nàìjíríà. Irú ìwà wo lẹ́yìn ìjọba wa tẹ́ gbé gangan irú ìwà wo lẹ́ ń wù. Bọ̀ arábìnrin tó interview wọn yẹn pẹ̀lú àwọn colleague mo gbé òṣùbà fún yín ẹ kú iṣẹ́ takuntakun bó ṣe yẹ kó rí gangan lẹ̀ ṣe yẹn. Bó ṣe yẹ kó rí gangan torí mo ti wà lọ́dọ̀ àwọn ọba kan rí tó jẹ́ pé tí wọ́n bá fẹ́ gba ipò àbí bóyá ẹnìkan fẹ́ wọ ọlọ́pàá àbó fẹ́ wá kínní lọ́ba míì máa ń bá wọn sáìn tó ò bá ti ní pé àwọn ẹni tó àbí baálẹ̀ àdúgbò tí ò bá ti mọ̀ baálẹ̀ tó lórúkọ ó gbúdọ̀ sáìn sí ìwé pé ó fẹ́ wọ police college àbó ó fẹ́ ṣe police officer ká tó wá sọ pé army. Báwo ló ṣe wá jẹ́ níbo ni local government ní báwo ni certificate ọmọ onílùú ṣe wà lọ́wọ́ àwọn ará bí. Bọ́mọ Lagos State ni wọ́n, bọ́mọ Yorùbá ni wọ́n tí wọn ò dẹ̀ gbédè Yorùbá, tí wọn ò bí wọn sílẹ̀ Yorùbá. Báwo ni certificate yẹn àwa tá a jọ mọ onílùú káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ní certificate yìí lọ́wọ́. Àwa tá a jọ mọ onílùú kò sí ọmọ tí wọ́n bí lẹ́nìí fún certificate yìí. Gbogbo ilẹ̀ Yorùbá mò ń sọ fún wọn ní certificate yìí gangan. How come tó máa wá jẹ́ pé àwọn àbókí ló ní certificate ilẹ̀ Yorùbá lọ́wọ́, àwọn àbókí ló ní certificate state tí wọ́n ti bí ọmọ Yorùbá míì àwọn àbókí ló ní lọ́wọ́ tọ́mọ Yorùbá ò ní. Wọ́n dẹ̀ fi wọṣẹ́ àmì níbo ló gbà jáde. Gọ́vnà Sanwó-Olú ẹnìdí àti gbégbèsè lórí ẹ̀ láti jẹ́ pé bóyá tó bá yẹ pé chairman ló wà ń bẹ̀ ẹnìdí àti fojú ẹ̀ hàn síta. Gbogbo chairman tó bá wà nídìí ọ̀rọ̀ yìí ẹnìdí àti fojú ẹ̀ hàn síta. Wọ́n lọ sílùú wọn láti lọ recruit kan láwọn fẹ́ wọ army wọ́n ṣe
ẹ wá sílẹ̀ Yorùbá ní tó wá wọ́ọ̀sì jù ní wípé láti rí pé ẹ fún wọn ní certificate London umbrella Sanwó-Olú. ẹ jẹ́ sọ fún yín bàbá Sanwó-Olú kìí ṣe irọ́ torí mímọ̀ ṣe yín ni àbí mímọ̀ sí yín ni bá mo sọ pé tá bá kórí ajá kórí kòkòtà àbí ṣe bẹ́ẹ̀ ni a lè bá pariwo Yorùbá nation bọ̀ a lè gbà kí rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ rẹ̀ yín lára a lè gbà kí nǹkan máa ṣẹlẹ̀ sí ilẹ̀ títí wa ká má lè sọ̀rọ̀ torí wípé ẹ lè jẹ́ gọ́vnà kí nǹkan báyìí dẹ̀ máa jáde kẹ́ má gbégbèsè lé lórí látàná tó ti ṣẹlẹ̀ gbogbo tó ṣẹlẹ̀ yìí ẹ àti ìrígbèsè ẹ nídìí àti findings gbogbo tó ṣẹlẹ̀ yìí gbogbo àwọn tó sáyẹ̀nsì tó bá wà pé ọwọ́ ọba àkànlẹ̀ rí níbẹ̀ nǹkan tójú wọn bá rí torí àwọn ọba fúnra wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ti tara wọn dànù láti rí pé gbogbo ẹni tó wà ní ìdíkíní ẹni tó lu stamp sí certificate yẹn wọ́n gbọ́dọ̀ wá jáde certificate yẹn tí ó fi jẹ́ pé ọmọ Fúlàní ní certificate ọmọ onílùú nínú Lagos State tí ẹ wà ibi tí wọ́n ti rí bí wọ́n ṣe gbà ẹ gbọ́dọ̀ mú jáde ọ̀rọ̀ tó wà lẹ́yìn kìí ṣe ọ̀rọ̀ torí a máa polongo ẹ̀ ló gbogbo ìgbà torí a mọ̀ pé gọ́vnà Sanwó-Olú àmọ́ iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ yìí wọn gbọ́dọ̀ bàjẹ́ mọ́ yín lọ́wọ́ nílùú Èkó torí gbogbo eléyìí tẹ̀ ń ṣe yìí ẹ wá ń ta ráìtì yín ẹ̀ ń ta fàjòjì àwọn ọmọ Yorùbá tó yẹ pé mo láwọn brothers tí wọ́n lọ ní ọdún tó lọ yìí tí wọ́n lọ tó yẹ pé wọ́n tún lọ sá wọ́n lọ ṣe kinní nìbàdàn wọ́n mú everybody wọ́n exchange wọn létà ni wọ́n gbá àwọn ẹlòmíì wá wọ́n ọ̀rọ̀ tó yẹ pé pásọ èèyàn tó jẹ́ pé tó wù lọ́kàn tó fẹ́ ṣe ẹ̀kàn sàdédé jádànù tó volunteer rẹ̀ tó tún náwó lé lórí pé kóun lè di pé òun dáàbò bò lú òun kí ni tẹ́ ẹ̀rí ṣe sí yẹn àfi kẹ́ kó àwọn ẹni tó jẹ́ pé wọn tún wà educated kẹ́ kó wọn láti àwọn tí ò gbédè tí èso ọmọ Nàìjíríà àwọn kẹ́kàn kó wọn sí inú ológun ìjẹ́sí ààbò nìyẹn ìgbà táwọn Boko Haram bá ti wá wọlé tí wọ́n bẹ̀ sí jíyàn gbé àwọn tẹ́ kó yìí náà àwọn tẹ́ fi sínú ológun yìí elédè wọn ni tán bá ti rí wọn wá fi wọn lẹ̀ wọ́n á jọ sọ̀rọ̀ láàrin ara wọn tán bá fẹ́ wọlé àwọn náà ló máa sí bọ́dà fún wọn láti kó oníṣẹ́ wọlé ìjẹ́sẹ̀ ẹ̀rọ débẹ̀ ìjẹ́sẹ̀ mọ mission tó fẹ́ ṣẹlẹ̀ kó tó di pé wọ́n kó àwọn èèyàn yìí wọnú inú ológun ǹjẹ́ kí ni mission tí wọ́n fẹ́ ṣe kí ló fà kí ni ìdí tí wọ́n fi fẹ́ wọnú ológun tí ìbá epo ní mission tí àwọn ọ̀gá wọn àwọn bàbá wọn fẹ́ lò wọ́n fún tí wọ́n fi find out tí wọ́n fi gbìyànjú láti rí pé wọ́n wá certificate Lagos State fún wọn. How come kí ló báwo ló ṣe ṣẹlẹ̀ gọ́vnà Sanwó-Olú tó bá bàjẹ́ orúkọ yóò ní parẹ́ eléyìí tó yíwà ń bẹ̀ lẹ́sàn sí yíwà ń bẹ̀ o tẹ̀yìn clean orúkọ yín tó jẹ́ pé ṣọ́ọ̀kì lẹ́rọ bí wọ́n fi kọ́ máàkà náà fi kọ́ tó jẹ́ pé èyí parẹ́ kò tí parẹ́ tán o eléyìí tó tún wá fẹ́ ṣẹlẹ̀ yìí àbẹ́lẹ̀ tó ṣẹlẹ̀ yìí fún ara yín báwo lẹ́sẹ̀ tó fẹ́ fi fọ̀ ọ́ mọ́ ẹ̀dẹ̀ lẹ́ẹ̀fẹ́ kí wàhálà ṣẹlẹ̀ ní Lagos State ẹ̀fẹ́ kógun wọ Lagos State ara bí ó ṣe máa wọ bẹ̀ báwo ló ṣe jẹ́ chairman wo ló stamp ẹ̀ chairman wo ló sign ẹ̀ local government wo ní gbogbo ìkànnì kò sọ̀fẹ́ ìkànnì gbogbo àwọn nǹkan yìí níbo ló wà ẹ jọ̀ọ́ bá mi ṣe ètò yìí gọ́vnà Sanwó-Olú àkíyèsí tí máa pè yín sí leléyìí kí mọ́là lọ máa ṣe sọ ìlú mọ́là pẹ̀lú èdè wọn kán máa fi máa control ara wọn ẹ lè fi mọ́là máa control Yorùbá torí pé wọn gbọ́ èdè ara wọn báwo ló ṣe fẹ́ understand báwo ló ṣe fẹ́ ṣàlàyé kó yé dáadáa ìjọ kan mò ń lọ sí ìlú Ìṣẹ́yìn ìgbà tí mo lọ sí ìlú Ìṣẹ́yìn níṣẹ́ ló dá wa bẹ́ẹ̀ bìlí pé àwọn àmì mẹ́tẹ̀ẹ̀ta níjẹ́ ni wọ́n English wọn gbọ́ Haúsá ò dán lẹ́nu wọn rárá Haúsá lẹ́nu wọn kò dán lẹ́nu wọn ẹ̀ ń béèrè PVC lọ́wọ́ mi ẹ̀ ń béèrè voters card lọ́wọ́ mi pé voters card dà rí pé dáadáa ẹ̀ ń já wa bọ́lẹ̀ kí
kí ọmọ Nìjẹ̀ tún máa dá wa dúró nínú ìlú wa ó dẹ̀ rí tá gbogbo àtàwà ń bẹ̀ ó rí tá à ń sọ Yorùbá lẹ́nu bàbá kan wà ń bẹ̀ ó lóun máa ṣe gbá fún bàbá yẹn wà làṣẹ́nu kílẹ̀ tó fẹ́ sọ lórí ìlà tó wà sẹ́nu bàbá yẹn lo nǹkan àgbà tí ẹ̀rù bá wọn ẹ dáhùn ẹ wá ń fi àbú sọ àbú ẹ gbọ́ àwọn Boko Haram ẹbí sọgbọ́n ẹbí ń gbayé àwọn èèyàn yín jẹ́ how come eléyìí ẹ gbúdọ̀ mọ mission yìí tó mú wọn tán fẹ́ fi rìkútù wọn sínú army tó jẹ́ pé wọ́n claim pọ́ ọmọ Lagos State làwọn ẹ bá mi ṣí ẹ̀ kó kan bá wọn gọ́vnà Sanwó-Olú lára ẹ bá mi ṣí ẹ̀ tó dáwà mọ nǹkan tí wọ́n ń ṣe wọ́n gbúdọ̀ tó ní mo mọ̀ pé ẹsẹ̀kẹsẹ̀ tó bá gbọ́ eléyìí wọ́n máa take action lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n kí bí ṣeré àyàfi tó bá yẹ kó wọ́n fẹ́ kó bàjẹ́ tó ní gbogbo nǹkan ló ní rẹ́kọ̀dù o tẹ́ bá ṣe àrí o tí mo fẹ́ fi kankan yé yín obìnrin kan ló wá láti Netherlands tó wá sí Nàìjíríà tó gbé ọ̀kadà tó gbé wá àwọn ọmọ Yorùbá tọ́tọ̀ pé give me something you no bring something for me give me money kí ni wọ́n ṣe fún wọn wọ́n gbaṣọ lọ́rùn wọn ìgbà tí ẹ̀sẹ̀ tọ́jú ọlọ́pàá débì kan náà torí pé wọ́n fi ń bá ṣeré wọn mú nípa o eléyìí èwo ló wá tóbi jù nínú méjèèjì èwo ló tóbi jù níbo ni sátífíkẹ́tì irú ẹni tó gbé sátífíkẹ́tì jáde wọ́n gbúdọ̀ gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ irú ẹni tó mú sátífíkẹ́tì yìí báwo ló ṣe jáde lábẹ́ umbrella mọ́ gọ́vnà Sanwó-Olú how come kí ló ṣẹlẹ̀ báwo ló ṣe jẹ́ ẹ gbúdọ̀ mú jáde o torí gbogbo tó ṣẹlẹ̀ yìí I understand why táwọn certificate tó jẹ́ pé àwọn ọmọ Yorùbá tí wọ́n wà ní Lagos State ò tí àwọn ọmọ Yorùbá tí wọ́n wà ní Lagos State wọ́n àti rí wọ́n àti ní certificate yìí wọ́n rí gbà ẹlòmíì tó bá ní gan ó ní iye owó bìtìbìtì bribe kó tó lè rí irú ìwé yìí gbà lásán nílẹ̀ Yorùbá ibi tí a ya wèrè sí nǹkan tó yẹ ká fún àwọn ọmọ nílùú yín àbá ọmọ tí wọ́n bí tó yẹ ká fún wọn lọ́fẹ̀ẹ́ tún ní fún wọn báwo ló ṣe jáde ẹ fẹ́ gba kíní NIN lásán owó náà fi ń gbà owó náà fi ń gba NIN gbogbo nǹkan tó yẹ ká ṣe fún wọn lọ́fẹ̀ẹ́ lórí kẹ́lẹ̀ bá mọ̀ nǹkan tó fẹ́ fi líǹkì báǹkì ni o pé kán lè fi mọ̀ kan iye owó wọn tó wà ní báǹkì ní NIN ni o owó lẹ tó fi ń ṣe kò sí àǹfààní kankan tí mẹ̀kúnnù jẹ lára ẹ̀yin olóṣèlú rárá ẹ̀yin lẹ ń para yín lára tó bá dọjọ́ ọ̀la ó máa tó yé yín ariwo tá à ń pa gbogbo tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ yìí sìn ó ṣẹlẹ̀ nílùú bòmínà o kìí ṣe Èkó nìkan ló ti ṣẹlẹ̀ o káàkiri ni tí ẹ bá ti rí pé sẹ́ríkì kan wá abáyé sọ̀rọ̀ ẹ máa ní kí wọ́n fún ẹnìyẹn níbo ló ti jẹ́ báwo ló ṣe jẹ́ kí ni mission táwọn ẹni yìí tí wọ́n fi sáàrin wọn mú certificate ìlú wọn wá páwọn fẹ́ ṣe army pé wọ́n fún wọn certificate ẹ wá join army wọ́n recruit wọn sí army how come àwọn nǹkan yìí ló yẹ ká máa wò yìí pé àwọn elédè yín tí èdè wọn jọra wọn àwọn ló lè múra wọn àwọn ló mọ ìrìn àjò ara wọn tẹ́ bá hùwà tí ò dáa á ṣàlàyé fún yín yékéyéké ìgbà tí ẹ bá ṣàlàyé fún àbókí kò ní yé àti English àti kíní gan how come gbogbo àwọn nǹkan yìí ó jẹ́ ìfàsẹ́yìn fọ́pọ̀lọpọ̀ ẹ̀yin ìjọba àwọn nǹkan tẹ́ fi balẹ̀ ẹ̀yin jẹ́ ẹ̀dẹ̀ ń pọ́n ìlú onílùlé tẹ́ bá lọ sí north tí ẹ bá dọ̀hùn táwa tá a jẹ́ Yorùbá tá a bá lọ station láti lọ report tí Haúsá bá dé kó wùwà mọ́dà tó bá ti sọ èdè sí wọn báyìí wọ́n filẹ̀ ní wọn sí ẹ̀ ní dádúró bọ́ ti ẹ̀yin torí pé ẹ̀jọ́ mọ̀lú wọn nǹkan tí wọn ò kí ń gbà lọ́dọ̀ tí wọn náà ń gbà níbí báyìí outcome kí ló dé tá à ń tanra wa kí ló dé tá à ń ṣera wa gbogbo àwọn nǹkan yìí làwa máa sọ fún yín lótìtọ́ àti lódodo torí mo wò ó dáadáa mo rú ọ̀rọ̀ yẹn látànà mi ìmọ̀ tí mo fẹ́ rò sí.
mo ru ọ̀rọ̀ yẹn débi pé mi ò mọ ibi tí mo fẹ́ rò sí o certificate pé ọmọ onílùú ìwé ìgbélùú lẹ fún ẹni tí ò gbọ́ Yorùbá rárá báwo ló ṣe wà lọ́wọ́ ẹ̀ èèyàn millions of people ló wà nílẹ̀ Yorùbá tó jẹ́ ọmọ Yorùbá tí wọn ò tí ì rí ìwé yìí ìwé tẹ́yìn fún àwọn àjòjì ẹ mọye millions èèyàn tí ẹ fún níwé yìí tí wọ́n dẹ̀ ń dìbò fún yín ìgbà tó jẹ́ pé tí wọ́n ti kó àwọn èèyàn wá ní last time vote election tí wọ́n ṣe tí wọ́n ti ṣe tó ti print PVC tó print àwọn Fúlàní síbẹ̀ tí wọ́n kó wọn wọlé yìí láti ìlú pé kí wọ́n vote fún yín ọkọ̀ gbogbo àwọn nǹkan yìí ẹ̀rọ gbogbo àwọn nǹkan yìí ẹ̀rọ rárá ẹ̀rẹ̀ tíìkì lórí ẹ̀ torí mo dákẹ́ mo wo ọ̀rọ̀ yẹn dáadáa mo rí pé gbogbo tó ṣẹlẹ̀ yẹn kìí ṣe nǹkan tó yẹ pé a kàn máa dákẹ́ àbí bóyá a máa ní pé a ní sọ̀rọ̀ lé lórí ó di dandan mo dẹ̀ mọ̀ pé kò sí tó ṣẹlẹ̀ tí ò ní sí àwọn bàbá wa kan tí ò ní sí mímọ́ ṣe àwọn bàbá wa kan bẹ́ẹ̀ bó dé ṣẹlẹ̀ káàkiri nìyẹn kìí ṣe ibì kan kò kìí ṣe ibì kan rárá a ní sọ kí ni ó di dandan tá a bá wí àkú bá wí àkú tá a bá tún wá wí ọ̀run là ń lọ ó di dandan a sọ ni a jẹ́ kó yé yín ó lè dùn yín bọ̀ èyí tó ṣe mú ló ń bẹ̀ ní kẹ́ mú ọ̀rọ̀ tá a bá sọ lè dùn yín ẹ wá gbọ́. What's your name? Huh? What local government? Where are you from? I'm from my tribe. Where are you from originally? Kaduna State. From where? Kaduna State. Kaduna State. I'm Alkali Monday by name. Okay. Yes, I'm from Kaduna State. Okay. I'm living in Haa Wahala With your brother? Yes. And you are coming out under what local government? Lagos Island. Local government. Do you have a family house in Lagos Island? No. Okay. What's your name? Luka David. What? Luka David. Luka. David. Where are you from? From Kaduna State. Kaduna State. What local government are you coming out from? Oshodi. Who gave you the indigenship certificate? What's your name? Zakaria Arab. Where are you from? Kaduna State. Ah, Lagos. Where did you get the indigenship certificate from? I'm staying with my uncle. Your uncle, speak up, please. I'm staying with my uncle. Ṣọgbà Yorùbá. Ṣọgbà Yorùbá. Ṣọgbà Yorùbá. Ṣọgbà Yorùbá. Ṣọgbà Yorùbá. Gbá mi lóhùn padà ní Yorùbá. Níbo ló ń gbé? Ṣọgbà Yorùbá. Níbo ló ń gbé? Níbo ló ń gbé? Ta ló fún ẹ ní certificate? Ta ló fún ẹ? Ta ló fún ẹ? Ta ló fún ẹ? Local government wo ló ti wá? Kò ṣọ̀fẹ́. Ẹ ṣàpẹ̀ kí lorúkọ ẹ? Kí lorúkọ ẹ? What's your name? What? Speak up, please. Where are you from? What? Kaduna. But you are coming out from what local government? Oh? Ta ló fún ẹ ní certificate? Kí lorúkọ ẹ? Mo ló ń gbé. You don't hear Yorùbá. What state are you from? Kaduna State. Ta ló fún ẹ certificate of indigenship, Lagos State? Bring it and let me see your indigenship certificate. That paper that they gave you from the local government. Huh? Where is your... Let me see. Show me this. We'll show the local government. One by one. We'll show the local government. Most of them cannot speak Yoruba at all. I don't know how. Where's the second one? Also from Oshodi, local government. We want to know how it has been done. Thank you. Ẹ wò ó ẹ rí i pé ó ń rúgbó bọ̀ ó ń làmìlaka ó lágbára ní àwọn nǹkan tó yẹ kí a jọ gbé yẹ̀wò dáadáa pé báwo ló ṣe jẹ́ báwo ló ṣe wọ́n ṣe rí ìwé náà
ọ̀nà wo náà gbé gbà tí wọ́n fi rí ìwé náà, ìwé tí àwọn ọmọ onílùú gangan fúnra wọn ò ní lọ́wọ́. How come? Níbo ló gbà jẹ́? Bàbá Sanwó-Olú ó mà dọwọ́ yín, ìlú Èkó mà ní tọwọ́ yín bàjẹ́, torí pé oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ yìí ó mọ̀ pé ó lè jẹ́ sí ọwọ́ yín náà ni pé tí wọ́n fi find out àwọn eléyìí, bọ̀ ẹ gbúdọ̀ ṣèwádìí dáadáa kẹ́ ẹ mọ bí wọ́n ṣe rí. Ẹ jẹ́ ká fúnra wa ní ìmọ̀ràn, ẹ dá Haúsá padà kí wọ́n máa sọ ìlú wọn, ẹ jẹ́ kí Yorùbá máa sọ ìlú títí ẹ̀ kó dàbí region. Ẹ jẹ́ kí wọ́n máa sọ ààyè ara wọn, káwa náà máa sọ tiwa. Ẹ gbọ́, àwọn nǹkan yìí yóò ṣe pàtàkì fún wa láti lè tẹ̀síwájú nínú ìrìn àjò tí orílẹ̀-èdè Yorùbá gan máa fi dá, tí ilẹ̀ Yorùbá máa fi wà òkè. Nǹkan táwọn ò gbà lọ́hùn àwọn gbà wá gbà níbí. Ìlú wa di tajá tẹran torí àwọn nǹkan tá à ń pariwo yìí fún àǹfààní ẹ̀yin tẹ́ wà lórí ipò ni. Àwọn tẹ́ ń ṣe ìjọba lé lórí ẹ̀yin ò mọ̀ kó wọ́n àfẹ́ ti wọn, tí wọ́n bá kú táwọn òwò lẹ́sẹ̀ ìjọba fún. Abẹ́ gbàgbé ni gbogbo nǹkan ó bọ̀ lásìkò ara ẹ̀. Àkíyèsí tá a máa pè yín sí nìyẹn, torí tó ṣẹlẹ̀ yìí màá tún play lẹ́ẹ̀kan sí i lẹ́yìn eléyìí. Màá jẹ́ ká ẹ mọ̀ wípé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ n play lẹ́ẹ̀kan sí i ni fún ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀. Your name? Huh? What local government? Where are you from? Where are you from originally? Kaduna State. From where? Kaduna State. Kaduna State. I'm Alkali Monday by name. Okay. Yes, I'm from Kaduna State. Okay. I'm living in Haa Wahala. With your brother. Yes. And you are coming out under what local government? Lagos Island. Local government. Do you have a family house in Lagos Island? No. Okay. What's your name? Luka David. What? Luka David. Luka. David. Where are you from? From Kaduna State. Kaduna State. What local government are you coming out from? Oshodi. Who gave you the indigenship certificate? National. What's your name? Zakaria Arab. Where are you from? Kaduna State. Staying Ah, in Lagos. Lagos. Where did you get the indigenship certificate from? I'm staying with my uncle. So I don't Your uncle, speak up, please. I'm staying with my uncle, Lieutenant Colonel now. Shogba Yoruba. Shogba Yoruba. Shogba Yoruba. Shogba Yoruba. Shogba Yoruba. Gbá mi lóhùn padà ní Yorùbá. Níbo lò ń gbé? Shogba Yoruba. Níbo lò ń gbé? Níbo lò ń gbé? Ta ló fún ẹ ní certificate? Ta ló fún ẹ? Ta ló fún ẹ? Ta ló fún ẹ? Local government wo ló ti wá? Kò ṣọ̀fẹ́. Ẹ snap ẹ, kí lorúkọ ẹ? Kí lorúkọ ẹ? What's your name? What? Abẹ́ẹ̀rí Prince Adébáyọ̀ ẹni kó lágbára báyìí. What? Kaduna. But you are coming out from what local government? Oh? Ta ló fún ẹ ní certificate? Kí lorúkọ ẹ? Níbo lò ń gbé? You don't hear Yorùbá. What state are you from? Kaduna State. Ta ló fún ẹ certificate of indigenship, Lagos State? Bring it and let me see your indigenship certificate. That paper that they gave you from the local government. Huh? Where is your... Let me see. Show me this. We'll show the local government. One by one. We'll show the local government. Most of them cannot speak Yoruba at all. I don't know how. Where's the second one? Also from Oshodi, local government. I want to know how it has been done. Thank you. Ẹ jọ̀ọ́, ṣe rí i pé ọ̀rọ̀ tá à ń sọ kì í ṣeré o, kì í ṣeré. Gbogbo àwọn nǹkan yìí ǹjẹ́ báwo ló ṣe rí lọ́dọ̀ títí yín? Torí gbogbo àwọn nǹkan yìí la gbọ́dọ̀ mójútó.
a gbúdọ̀ mójútó tí èsì ọ̀rọ̀ ẹnu ẹ gbọ́. A gbúdọ̀ mójútó torí ẹ̀yin náà wò ó ẹ̀yin náà wo gbogbo tó ṣẹlẹ̀ pátápátá torí pé ó ń jẹ́ nǹkan ìyàlẹ́nu fún ọ̀pọ̀lọpọ̀ wa. Ǹjẹ́ bóyá ẹ wá fẹ́ dá sí ètò ẹ fẹ́ pè wá wọlé ní WhatsApp ẹ lè pè wá sórí nọ́mbà wa ẹ gbọ́ mi ẹ lè pè wá bóyá ẹ fẹ́ dá sí àbí ẹ̀yin náà fẹ́ gba gọ́vnà Sanwó-Olú ẹ fẹ́ gbà wọ́n nímọ̀ràn ẹ lè pè wọlé ẹ bá pè wọlé kò á dúpẹ́ bóyá àwọn náà mọ rírì WhatsApp nọ́mbà wa òun náà ni eléyìí tí a pèsè yìí ọlọ́wọ́n bọba láàánú á wà pẹ̀lú wa lára àwọn tá a gbé wá sórí ètò lánàá náà nìyẹn òun ni a ti pín sí orí ètò WhatsApp nọ́mbà wa òun la tẹ̀ yìí kò dẹ̀ tí ì pín so ẹ lè pè wọlé nígbàkigbà ẹ lè pè wá sí WhatsApp nọ́mbà wa ǹjẹ́ ẹ fẹ́ gbọ́ information lórí abẹ́ nídìí fídíò yẹn ká sẹ̀ǹdẹ̀ sí ẹ pè mí sórí 08083892558 08083892558 lẹ́ẹ̀kan sí 08083892558 ẹ̀mí ọmọ yìí náà ní orí adé Adébọ́lá aka Aluka tí ẹ mọ̀ sí Àfọ̀njá TV ẹ bá lọ subscribe sí YouTube wa náà ẹ dẹ̀ bá follow backup page wa Yorùbá Nation Àfọ̀njá TV backup page ẹ bá follow ẹ kẹ́rẹ̀ subscribe sí YouTube wa àánú Olúwa Ọlọ́run máa bá yín pẹ̀lú àṣẹ Ọlọ́run ó dìgbà kan náà.